يوما بعد يوم وينقلب الصغير إلى كبير. ojoojúmọ́ ni wọ́n ń palẹ̀ méèyàn, ojoojúmọ́ lèèyàn ń tán, ojoojúmọ́ ni wọ́n ń sunkún èèyàn, ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́ sàárè èèyàn, ojoojúmọ́ ni wọ́n ń gbé télọ̀ ẹbá wa rán sọ rẹ̀ bẹ́ẹ̀ ti rán ni, ojoojúmọ́ ni wọ́n ń gbé káfíńtàdà ẹni ọrẹ pákó ní sí mẹ́fà ẹ̀yà ilé rẹ̀ nu nísìnyí wọ́n ti pa àti foundation àti gbogbo ẹ̀ wọ́n parí ẹ̀ nísìnyí. يمر العمر يوما بعد يوم. Ọjọ́ kan tí ń lọ, àwọn kan ń bó ní lọ, àwọn kan bọ́lá lọ, àwọn kan bọ́tún lá lọ, àwọn kan bàjọ́ mẹ́rin lọ, bá ti máa lọ nìyẹn pẹ̀lú déètì, pẹ̀lú ọjọ́. وينقلب الصغير إلى كبير. Ẹ wá rí ọmọ èké wá ń yí padà díẹ̀díẹ̀, wọ́n sì ń di àgbàlagbà àyíká. Ọmọ 20 ọdún díẹ̀díẹ̀, ọdọmọ 30 ọdún díẹ̀díẹ̀, ọdọmọ 40 ọdún díẹ̀díẹ̀, ọdọmọ 50 ọdún díẹ̀díẹ̀, ọdọmọ 60 ọdún títàndé. وينقلب الصغير إلى كبير. وينقلب الصغير إلى كبير. Ẹni wọ́n ránṣẹ́ lánàá nínú ilé, òun náà di mágàjí, wọ́n rán yìí. وكم من زيع الخطوة يوما فأصبا بعد الذكرى في الضمير. Ọmọ ìyá mi wo ni ọpa rẹ̀ máa tọ́lọ̀ dé báládọ̀ Ọlọ́run kalẹ̀ wọn ò ní ṣàdúrà fún ọgbọ́dọ̀ jẹ́ ọgbọ́lọ́run dáadáa, ìwọ gan hùwà tó fi bá Ọlọ́run dáadáa, tètè hù láàrin ẹbí yín, tètè hù láàrin ọ̀rẹ́ rẹ̀, tètè hù nínú àdúgbò rẹ̀, tètè hù nínú ìlú rẹ̀, tètè hù láwùjọ tá a bá fi ọ́ sí, tètè hù ẹ̀rí ẹlòmí irun rẹ̀ ọ̀dá àwẹ̀ rẹ̀ ọ̀dá. Àmọ́ bí wọ́n ti sọ̀rọ̀ àwọn àfáà àwọn bàbá àtàná, bí wọ́n ti gbaṣọ yìí lára wọn, tí wọ́n gbaṣọ àpọ́nlé lára wọn, tí wọ́n wá kó aṣọ ìtẹ́lé wọn lọ́wọ́ ní ìdí òní jẹ́lòmí ìrọ́dọ̀ Ọlọ́run dénú torí pé Ọlọ́run pa fáwọn bàbá àtàná gbà wà tó nílọ. وكم من ساكن قصرا مشيدا تبوأوا حفرة بين القبور. Ọ̀pọ̀ mẹ́rin tí ń gbé ní òkè àwọn pẹ̀tẹ́ẹ̀sì tó lé àwọn alékànmẹ́ ó lé wọ́n ní mansion nígbẹ̀lú pé wọ́n ní ó ti kọ́ duplex kan sí táǹkì ẹ̀bẹ̀rẹ̀ pẹ̀sì mansion nílé ẹ̀yìn tẹ́bá níbẹ̀ o ọmọ ẹgbàgbé gbogbo àwọn àsàtà àgbọ́rí ọmọ gbàgbé nǹkan pín ẹ̀bá wá gbàgbé nǹkan sọ́dọ̀ àrùn eré ẹ̀dà wùí. وكم من ساكن قصرا مشيدا. وكم من ساكن قصرا مشيدا. ọ̀pọ̀ àwọn èèyàn ẹ̀rí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn àwọn ẹlẹ́kàn bẹ́ẹ̀ bá wà mẹ́ẹ̀ tó tó bá rọ̀ wà láì tí bá ti pé ewu táyẹ̀ ní màkúrú ọ̀rọ̀ kí ṣe rú àwọn tí wọ́n ta àgọ́ yìí ojú ọgọ́rọ̀ kan àwọn náà ti mọ̀ bí àwọn alẹ́kùn káà ọ̀dọ̀ ní gan àwọn ẹlẹ́kàn bẹ́ẹ̀ yóò mọ̀ ọ̀rọ̀ iná ń ta ẹ̀ nímọ̀ o àbúdẹ́bá wá pé ojú tẹ̀ sí rọ àwọn àgbà kan nínú. وكم من àwọ̀ wọn kó ń bẹ́ ayọ̀ wọn kó ń bẹ́ àmọ̀ wá gbé wọn lọ lé tọ̀mú ní ẹlẹ́sẹ̀ mẹ́fà a máa gbé wọn lọ. تبوأوا حفرة بين القبور. ibẹ̀ lágbà wọn àfa ńláńlá lọ àwọn abọ́lọ́ wọn bá sọ̀rọ̀ tọ́lọ́ mú sí ń gbọ́ tí ń dá wọn lóhùn ibẹ̀ lágbé wọn lọ. تبوأوا حفرة anẹ́gbà Muhammad inú ilẹ̀ ló wà. بين القبور. gbogbo àwọn anẹ́bí Ọlọ́run inú ilẹ̀ kan iná wọn wà ilẹ̀ kan iná ni kìí ṣe méjì ilẹ̀ kan iná ni. ألا ساكني الدنيا أفيكم. ajẹ́tùmọ̀ bí. وما الدنيا سوى محد الغرور. وما الدنيا سوى محد الغرور.
ayé ò ní túmọ̀ kankan ìtẹ́ ẹ̀tàn jẹ ni àṣìámà àwọn náà wọ́n bọ̀ yẹn àwọn nílà ń pè lọ́wọ́ lónìí sí gọ́ọ̀nà ṣe gọ́ọ̀nà dáadáa wọ́n yẹ́ sẹ̀rọ kọ̀ fáwọn adájọ́ ni èyí tó kàn ní bàbá wa rán lọ́wọ́ kìí sí pé wọ́n mọ́ tó kàn bí wọ́n ti bá wa rán títì wọ́n bá wa rán bíríjì wọ́n bá wa rán gbogbo ẹ̀ èyí tó wá kàn ní bàbá ṣe lọ́wọ́ báyìí ọkọ̀ 89 million àwọn adájọ́ ni àwọn bàbá wa rà fún wọ́n yẹ́ sẹ̀rọ fún ọba ìlú ẹ wá wo 89 million lọ́nà 1.6 kìnnìkan ẹ̀yìn tọ́pọ̀lọ yí bá gúnná dáadáa 89 ẹwà gbé lọ́nà 12 tàbí ọ̀sán sáà fún wa mọ́ sábà kí 1.6 kìníkà ní ọ̀tẹ̀lẹ̀ ìtàn àwọn bàbá tó ń rà ní sínú wọ́n rán ti wà wọ́n mọ̀ pé àrí nátàn èyí tọ́kàn ni wọ́n yẹ bí lọ́wọ́ ni wọ́n mọ̀ pé Kwara State ọ̀gbádùn ná àmì ìtọ́kàn làwọn bàbá yẹ bí ni kìí ṣe pé àwọn bàbá wọn á fọ́ lójú ni nígbàtẹ́ ìpé wọn fọ́ lójú ìbá náà jáde lálẹ́ ìmú wọn wò ta wọ́n mọ̀ èyí tó kàn láwọn bàbá sí lọ́wọ́ ní ọmọ dúníyà síwá mahadil gururi ẹ bá sì dé tó lẹ̀ lórí rédíò wọ́n gbọ́n wọ́n wò ta ní òwú ìwé kúwì ni tí ẹ nígbà wọn agbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́tò wé ní rédíò tó gbé ńgbà náà ọ̀rọ̀ tó ń lọ tí wọn náà wà ní ẹ̀ló èmi yí sálì ń sọ̀rọ̀ nílé kínní ẹlẹ́kùn gbogbo owó tó bí lọ wọ́n mọ́tò òun kọ́dẹ̀ wọ́n bá wọn àwọn olóbá wọn tó yára báwọn wálẹ̀ wọn wà mú ọ́n lọ́nu kọ́ wá pèsè mọ́tò lọ́kàn ni wọ́n wà sọ pé ìwọ lọ́sọ̀ tọ́kàn bá wọn bàbá wa wọ́n máa tọ́kàn àmì ìtọ́lọ̀ bá ní ọkàn èyí tí wọ́n sì wé kàn ní kọ́ wọ́n ra mọ́tò fáwọn adájọ́ Wàláyé ẹ̀rọ ìjọpọ̀ sọ́pàá. Wa ma dunya siwa mahadil gururi. Gbogbo àwọn sílẹ̀tọ̀ wa, àwọn náà sáà ń kágbọ́dá gíran yìí. Àázà ń wo kálukú rà nígbà máa dáṣe ọlọ́run nìkan náà lẹ àwọn abẹ̀kúrú àdáyìnà. Ọlọ́run náà láti dáàkèsí kò sí dáàkèsí. Ṣé ilé dẹ́mọ̀ náà wọ̀nyí? Ọ̀dà bàbá lè dẹ́mẹ̀ náà wọ́n ni wọ́n sí lé ńkọ́. Tọ́ àwọn lé nu. Wọ́n sì ń bẹnu lé tí wọ́n ń wọ̀ báyìí nù kí ni wọ́n tẹ́tẹ́. Gbogbo wọn ní kí ní tẹ́fí ń kó yẹ̀bọ̀ láti ta látẹnu góòtì wọ́n ti ń wò yíbọ̀ ẹ̀dẹ́gbọ̀ ẹ̀ kìí ṣe irú èmì rẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti kàn án látàkà tó mọ̀ bí Mamudu tàbí sílẹ̀ fún ọ àwọn akọ́ àwọn ti ṣe wú ẹ̀ kalẹ̀ bọ́rọ̀kọ̀ tí àwọn náà ló ní sí o inú ṣe o ọba tí ń bọ̀ tọ́ dẹnu géètì ní ìtì máa wù ọ́ ẹ̀yìn ti mọ̀ pé láti gọ́ọ̀mẹ́ntì ọ̀sìn àwọn ilé ìtì wá ẹ̀sìn fún wọn láti wọ́n àwọn ilé ìtì wá dákun ọmọ mi ẹ̀rù wọ́n kẹ̀lẹ̀ pẹ́ ẹgbọ́dọ̀ sí ohun ìpẹ̀lọ̀ mú òṣèṣẹ́ àmàmù wọ́n jẹ́ kankan kùránù mo dó tí wa ma dunya siwa mahadil gururi. bá ti ń bára wá lọ́nu ní gbogbo àṣìwà máa tọ́tọ́ àwọ̀ àṣẹ máa eléri máa tọ́tọ́ sáwọ̀ àwọn èrò ẹ̀yìn wọn ò yà sí wọ́n bèèrè kí lọ́lọ́run ó ṣe àwọn aráàlú náà ń ṣe tiwa bẹ́ẹ̀ bá lọ bó báàsì ẹ̀rí dáhùn sáà fún bó báàsì 600 àkíníkan ní teko rẹ̀ 660 ẹgbẹ̀ wọ́n ní 660 ẹ wá lọ óranù èhè tí mẹ́mẹ́ óranù ẹlọ́bẹ̀ lọ́gbọ́ tí ó tó óranù ṣe wọ́n wá lówó èyí tí mẹ́lọ́bà jára 680 èyí tí mẹ́lọ́bà jára 680 lèrò fi ń pọ̀ mẹ́ wọ́n ní lèrò fi gbogbo èèyàn kan àwọn kan 950 ẹ wá lẹ́fowó ọlọ́run sí ń bọ̀ bá gẹ́gẹ́ kí oníkálukú ọlọ́run orí wa sí ká mọ́ tó dínú tó dánú ọ̀ká máa tá àpàlùtùsà àwọn ará àdúrà ní tiwa ẹlòmí ló náà lọ láti bí ọdún mẹ́ta ní ṣekọ́dá kọ̀sán àwọn mí wọ́n sanwó náà tiẹ̀ ọmọ àtìkò dáàbí ikọ̀ ọmọ àtìkò dáàrí ikú òun náà máa wá pé ìjọba Tinubu yọ ọ̀dá ìwọ gan ọ̀dá khudhu min aishikum lil mauti zadan azatal jauna jannatin na'imi. ó mú kíní òfin kọ iná òfin kọ ọwá ń sọ̀rọ̀ bí àbá Tinubu ìjọba rẹ̀ yóò dá ìwọ gan ṣé wọ́n dá ìwọ kò rẹ̀ sì pa máa lé ńgbà tó dẹ̀ lọ́ra ọwá rọ̀ jáde ńgbà tó wọ́n àwọn péjọba yóò tí ẹ wá dá tí ẹ náà dá ìwọ náà dá ayá tajiru
أتريد في التاجر بركة قل الصدق لا تكذب تعيش بفرحة. Gbogbo oníṣòwò gbogbo ẹ̀yin ọlọ́jà òun làwọn àfáà wí. Àyàtẹ́ ìjọba bẹ́ẹ̀ sùn kó bẹ́ẹ̀ forí lẹ́sùn ká ẹ̀ta àwọn tẹ rèrè díẹ̀ jẹ́ ẹ má pè rárá àfi kẹ́ ẹ já làágùn ká tó rówó sọ fún yín irú ọjà àwọn ẹlẹ́fẹ́ wọn ta fún wa èyí tó bá ṣe irú ẹ̀ làwọn àfáà wí wọ́n ní yóò san náà ní. Àyàtẹ́ àtúrídù. ẹ lọ máa ń déètì ìrẹsì ò ṣe é súnmọ́ ń bẹ̀ ẹ lọ ọjà tuntun ìrẹsì ò ṣe é súnmọ́ ń bẹ̀ ẹ lọ pátá ìrẹsì ò ṣe é súnmọ́ ń bẹ̀ ìgbín kan péré ìgbín ẹyọ kan péré 3,000 kilo ìgbín. Àtúrídù fi tajiri barakata. ìgbín ẹyọ kan la ilaha illallah ẹja ẹyọ kan 3,000 ẹja tí èsè kọ́ yájú lẹ̀ ó ti kú. قل الصدق لا تكذب تعيش بفرحة. kálukú wa nínú ìjọba tí ẹ lọ Nàìjíríà àṣìlẹ́ nìkan sí ẹnìkan ń sáyé àwọn ọmọ onígbó àwọn náà sára mọ́jọ́ ọba alẹ́ tán bá ti rí pẹ́ ń já yanrìn ní wọ́n máa pèrà wọn ẹlò aláyé wọ́n ti ń já yanrìn nílẹ̀ mi tí mọ̀rà wọ́n sì dé nìsìn wọ́n wà mú ìbọn wọ́n wà fi hábi ikùn báyìí aláyé torí pé jẹ́ èèyàn pàtàkì láàrin ìlú lábí mú ìbá yẹn ọ̀tẹ́ pé àwọn tágbọ́bá náà ti dé ọ̀rọ̀ ẹwọ lásán kọ́ lọ́wọ́ owó tí wá dà wọ́n náà máa rò pé ìbá mà ní ṣẹ́wà pa ẹni ẹlẹ́ni ni àkàn ló bí àwọn ọmọ ni Ọlọ́run sì ni wọn ò ní sí nílé wọ́n sì pa ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n pa ẹlòmíì bẹ́ẹ̀ ọmọ mi ò ní níláárí tí èjáde láyé torí pé tí ń ṣe ibi tọ́lọ̀ ọjọ́ ibi tọ́ fọ́ọ̀lù sí ọ̀dá nígbà tí ọ̀rẹ́ kọ̀ bá àti wà ní mọ́tọ́ láti nìsìn àwọn yúùtì lọ́pọ̀ jù ẹwọ̀ wá àwọn kan wá bẹ tí wọ́n bá ti jòkó lẹ́tì mọ̀ pé àwọn lè yìí sí ọmọ alárùn wáríkà wọ́n yìí sọ̀rọ̀ àmẹ́tì wò pé gbogbo nǹkan téèyàn fi ṣe fàájì láyé bí ọ dáadé tọ́pọ̀ ní ẹkẹyìn wá ẹsẹ̀ ká máa jẹ ẹkó búrẹ́dì ẹ̀sí sàdínì ká máa jẹ fàájì náà ni ẹ̀yàn wá fi mọ́ni sí fàájì wọ́n wá ní kinní kan ẹ̀mọ̀ gbígbà tí organizer fẹ́ táyà wọ́n máa láàgùn إن تعدبت يا بني صغيرا. ẹ̀kọ́ ni wọn ò ní wọn ọ̀nà wọn lọ lé ẹ̀kọ́. إن تعدبت يا بني صغيرا. ẹlòmíì tó wà lọ lé ẹ̀kọ́ àfáyàyà ó délé ẹ̀kọ́ ọjọ́ yẹn gbẹgbẹgbẹ. إن تعدبت يا بني صغيرا. kí ọjọ́ yẹn ẹgbẹ́ kọ̀ wá gbẹ̀yìn ẹgbẹ́ rẹ ẹgbẹ́ àbíkú àgbà ìlò òun jọyìn. إن تعدبت يا بني صغيرا. ẹ̀rí bàbá wa sọ fún mi ó ní wọ́n mọ̀ mi tó bá kẹ́kọ̀ọ́ bàtọ́ bẹ́ẹ̀ kékeré báyìí. كنت يوما تعد في الكبراء. كنت يوما تعد في الكبراء ìjọ kan bọ̀ ọ wà jẹ́ bọ́bá níjọ́ kan ìwọ náà wà wà náà wọ́n mọ̀ wá kà ọ́ papọ̀ máwùí àgbàlagbà àwọn èèyàn ńláńlá ìbẹ̀rẹ̀ Sínítọ̀ Buhari Sínítọ̀ Ibrahim Sínítọ̀ kìnnìún ni wọ́n mọ̀ wá kà á bẹ́ẹ̀ ọmọ èké ni àmútidàgbà nígbà ipò tí wọ́n yàn án ní ọgbẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ tẹ̀lẹ́kọ̀ọ́. كنت يوما ìwọ́n mi ọwọ́ dì níjọ́ kan. تعد في الكبراء. ẹ̀yẹ wí bẹ́ẹ̀. كنت يوما تعد في الكبراء. كنت يوما تعد في الكبراء. wọ́n náà dẹ̀ ní wọ́n máa kàpọ̀ máwọn àgbàlagbà. wọ́n ní sọ́kọ́ bẹ́ẹ̀ kéènì ọmọ ipò rẹ̀ oníjẹ́ wọ́n lè sọ́kọ́ bẹ́ẹ̀ kéènì ọ ebe kọlọkọ níbẹ̀ ẹni ó di lọ́yà lónìí ẹ̀kọ́ kọ́ ni ẹni ọ̀dà adájọ́ lónìí omi ìbẹ́nu àwọn adájọ́ tẹ́ máa káwọ́ kan yìí má gbé ẹ̀rú lọ́bẹ̀ kì í wọ́ 45. àbó ti kàwé ó ti gbá kó ẹ̀ ṣe báyìí fún kẹsàn wọlé bẹ́ẹ̀ bá ti fẹ́ jáde ó wù yín kó wù yín ẹ̀ tó gbọ́dọ̀ bá ò báyìí ọ̀yà ní wọlé ni ìjọba ti mú ọwọ́ nú kóòtù ẹ̀ ó sì báyìí ó mọ̀ ní ìwọ̀ ọba àmọ́ ọgbọ́dọ̀ rúkú wọ́n bẹ̀rẹ̀ jáde ó tún rúkú bẹ́ẹ̀ náà ẹ̀mẹ́jì jìdẹ́ rúkú
ọmọ sí wo yìí ó sì lè wọlé kọ́ mọ́ sí bẹ́ẹ̀ ọlọ́pàá ó mọ̀ ọkà owó kí ó fèsì ògùn. وإذا ما ضعت نفسك ألفيت كبيرا في زمرة الجوجاء ليس أتف القضيب إن كان رتبا وإذا كان ينبذا بسواء وإذا كان ينبذا بسواء. ìwọ ọmọ tí bàbá rẹ gbé ọ lọ ní ẹ̀kọ́ tó dáhùn àbí wọ́n tó ń gbé ọmọ lọ ní ẹ̀kọ́ tó ń loko olówó mẹ́rin ibi wọ́n ti ń sun ìyá mi nínú ọkọ̀ àti wọ́n páàkì nínú ọkọ̀ tòrọ́tò ọdún wọn páàkì nínú ọkọ̀ tí ò ṣiṣẹ́ mọ́ nínú mọ́tò tí ò ní bátìrì nínú ọkọ̀ tírélà tó wá já ẹja fún wọn láàrin ìjà níbẹ̀ wọ́n ti kí obìnrin mi mọ́lẹ̀ àwọn ọmọ ẹni ni wọ́n bí sóko olówó ni àwọn ọlọmọ oko olówó. كنت يوما wọ́n tẹ̀sẹ̀ wọn lọ lé bàbá wọn torí wọn ò nílé bàbá inú ọkọ̀ àjàgbé tó wá já ẹja níbẹ̀ náà lé bàbá wọn. تعد في الكبراء كنت يوما تعد في الكبراء. ìta àbá wíìlì ọlọ́pọ̀sà kí àfá mi wà sí àgbáyé wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ àwọn wọ́n lọ́rọ̀ táà sọ ní ewu ẹ̀dà púpọ̀ mo ti kà àfá lọ rí sínú ọ̀nẹ́kà mi wọ́n tàyáwó máa ń tó àádùn mílí kò bára kìí tún wá ṣe pé wọ́n kà ọ́ máwọn àgbàlagbà ní mí تعد في الكبراء كنت يوما تعد في الكبراء. ṣé bàbá mi bẹ̀rù ni pé wọ́n máa mi lọ kẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ ìwọ náà gbà kó gboyè wọ́n máa wá ká ọ máa máa àgbàlagbà èmi ti dàgbà èmi wo 70 kí n náwó mú báyìí. كنت يوما wọ́n kà mí wọ́n wà fún mi ó lè kéé ṣe pé gbà náà wọ́n jọ ń ṣe lò ó wà àwọn àgbàlagbà àwọn adájọ́ jẹ́ sẹ́ẹ̀tì. تعد في الكبراء كنت يوما تعد في الكبراء. dábàá nínú pé wọ́n máa mi lọ ní sùúrù yéèrè ó pé lọ kẹ́kọ̀ọ́ tí mo rọ lọ secondary lọ poli lọ yunifásitì lọ gbogbo ẹ̀ bọ́ bá tó rò tó fẹ́ ṣe master mọ̀rẹ́dì àti ìran ọ̀ ó ní pé bọ́ bá ti ka gbogbo ẹ̀ tó di tán ó ń tàyà ọmọ bọ́ bá ti dọ́kà ìwọ̀n mọ̀ fọ́ àti òfin kò dára wọ́n bí wọ́n ti ń kà àwọn àgbàlagbà wọn mọ̀ kàwọ́ náà. خير ما bá ń kà àwọn àbáni gbé wà tó tẹ bá ka gbogbo ẹ̀ tó bá pé tẹ bá yọ mí lẹ̀ tẹ fẹ̀ gan yọ mí lẹ̀ tẹ bá wá gbé lọ́dọ̀ ọba lọ́rin tó bá lọ́rin náà wà ọbọ̀ ní kò pé ọbọ̀ ní sọ̀rọ̀ pọ́kẹ́ nìkan yóò ní kò pé àtọ̀wọ́n àgbẹ̀ àwọn tọ̀wọ́n náà wọ́n fà pẹ́fẹ́ nìkan ẹ̀yẹ wù àfàdé ẹ̀yìn ọ̀sà ìbí wọ́n fún bọ́ ní wọ́n ẹ̀jẹ̀ wá ní wọ́n rántí o erí wọ́n yí ń gbà yẹn ni. خير ما ورث الرجال بنيه أدب صالح وحسن الثناء هو خير من الدنانير والأوراق في يوم الشدة أو رخاء تلك تفنى والدين والأدب الصالح لا يفني اللقاء تعدبت يا بني صغيرا. bàbá bẹ́ẹ̀ dẹni tí ọmọ bọ̀tílé ọmọ ọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ dẹni wọ́n máa fọ̀rọ̀ ládùúgbò yín bàbá bẹ́ẹ̀ dẹni wọ́n máa fọ́lá rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn ládùúgbò yín nínú ẹbí yín tó fẹ́ wọ́n máa fi ọ́ ṣe fáàrí ẹ̀kọ́ ní bàbá rẹ̀ ọkọ̀ lọ́ọ̀kọ́ ẹ̀kọ́ ní ọlọ́ọ̀kọ́ wọ́n lọ kẹ́kọ̀ọ́ bó ṣe máa búyàn wọ́n lọ kẹ́kọ̀ọ́ bó ti máa sọ pé àwọn àtàná wọn wọ̀ ná nígbà àwọn àtàná bá wá wọ̀ ná àwọn bàbá tó bí bàbá rẹ̀ àwọn yálàyà tó bí yálàyà rẹ̀ bó wọ́n wà á wọ̀. كنت يوما تعد في الكبراء ẹlẹ́gbẹ̀ẹ́ wí bẹ́ẹ̀. كنت يوما تعد في الكبراء. ìwọ ọmọ mọ́yà yàkuyà ládùúgbò yín má tutáyà òun táyà má yọ bátìrì òun bátìrì ẹ̀rẹ̀ ẹlẹ́ran ẹ má buyọ̀ sí wọn lẹ́nu ẹ má gbẹ̀ràn mọ́
ẹ̀wàṣẹ àásìṣẹ́ ni ìwọ náà lóko olówó àbí mándéètì lọ́wọ́ bárò ọmọ bá wọn kó sùn sẹ́sẹ̀ títì máa bá wọn gbàtà sẹ́sẹ̀ títì nítorí ọba rí ń bẹ̀ nítorí ọba fi ṣe ọgbọ́dọ̀ ní àlùbáríkà torí pé owó òògùn rẹ nìyẹn òjì kó ẹlẹ́kùn ẹ̀yìn olè tọ́lọ́mùbá nìyẹn máa gbọ́hùn láti fi kà